Talo wà nínú ọgbà yẹn ọmọ kékeré kan ni ṣé ẹ wá wò ó Tóyìn ó dára púpọ̀ ọmọ Jésù mi. Talo wà nínú ọgbà yẹn ọmọ kékeré kan ni ṣé ẹ wá wò ó Tóyìn ó dára púpọ̀ ọmọ Jésù mi. Àní má fara wé mi o má fara wé mi o nítorí tí yóò bá gbójúlé má fara wé mi kó má bàjẹ́ má fara wé mi èmi ti rí tí yóò bá gbójúlé sátẹ́lẹ̀ èmi ti rí tí yóò bá gbójúlé o. Ẹ kú ọ̀rẹ́ mọ́ra o ọkọ ọ̀rẹ́ mọ́ra o ọmọlẹ́yìn Jésù ẹ ti yá ẹ kú ọ̀rẹ́ mọ́ra ẹ kú ọ̀rẹ́ mọ́ra ọmọlẹ́yìn Jésù ẹ ti yá sátẹ́lẹ̀ ọmọlẹ́yìn Jésù ẹ ti yá o. Darapọ̀ mọ́ mi ẹ jẹ́ ayé Jésù o ẹ jẹ́ ayé Jésù o ẹni mo rí Olúwa kò súnmọ́ bí ẹ jẹ́ ayé Jésù ẹ jẹ́ ayé Jésù gbogbo ẹni mo rí Olúwa kò ti yá jọ̀dá gbogbo ẹni mo rí Olúwa kò ti yá o. Ṣebí ilé ológo la wà ń lé gẹ́gẹ́gẹ́ wa ò lọ́nà méjì lójú ilé ológo àní ilé ológo là wà lé gbogbo ayé àní ilé ológo là wà lé o. Jésù kọ́ni dà sílẹ̀ ó kọ́ni dà sílẹ̀ àní ire owó àní ire ọmọ bàṣẹ́bà àti àlàáfíà ó kọ́ ọmọ dà sílẹ̀ àti ẹ̀mí gígùn àti àlàáfíà ó rere gbogbo tá a fi ṣayé wọn náà ti yẹ Jésù kọ́ni dà sílẹ̀ ṣebí ilé ológo la wà ń lé gẹ́gẹ́gẹ́ ṣe báyìí àwa ò lọ́nà méjì lójú ilé ológo àní ilé ológo là wà lé pariwo àní ilé ológo là wà lé o. Gbogbo tẹ́mi ìdípẹ́lẹ́ lórí ló kú yé mi mo kàn lè má fò sókè lójoojúmọ́ ó nídìí mo ní rísì mo ní mo tún kú àṣeyọrí mi èmi ò dẹ́ ń ṣàbára mo rí jẹun mo máa jó tí Jésù máa bìlẹ̀ mi mo máa yọ̀ níwájú Olúwa gbogbo tí mo dúpẹ́ lórí ló kú yé mi ayérayé ṣe mí lóore kò ṣe é pa mọ́ra olùgbàlà ṣe mí lóore kò ṣe é pa mọ́ra gbogbo tí mo nìyàn máa fi Jésù lógo ọba tó dá mi lọ́lá ó tún wá ṣe mí lógo pariwo ó ṣe Jésù ó ṣe Jésù ó ṣe Olúwa o títí lápẹ́ mi lọ́dọ̀ rẹ̀ o ó ṣe Jésù mo ṣe Olúwa o ó ṣe Jésù o. Ọdún yìí ọdún ayọ̀ bá jẹ́ fìmí àti ẹ̀ wọ́n láti bẹ̀rẹ̀ 2026 tó pin ẹ̀ ayọ̀ ní tèmi tirẹ̀ àní mo bànújẹ́ lórúkọ Jésù àmín.